Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Saturday, July 25 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlú àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ṣáájú kí n tó tẹ̀síwájú, ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí níbi tó ti ń kún tó ti ń ṣẹ̀dá lẹ̀ wá lórí YouTube wa Ìṣẹ̀dá Spiritual. Ìbẹ̀lẹ̀ ti rí update nípa ìlera ara lójoojúmọ́, lucky number wa lójoojúmọ́, àsìkò àti ṣe prayer, ibi tó dára púpọ̀ fún wa láti kọjú sí tá bá ń ṣe prayer, àǹfààní àti oore ibi tó lè gbà wọlé wá gbogbo ẹ̀lú wà lórí YouTube wa. Ẹ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí níbẹ̀. Oníràwọ̀ iná tó kànràn yan Harris tábí láàrin March 21 sí April 20. Ọjọ́ ìyọjọ́ ayọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín lóòrọ̀ kò tọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ ríre gbà, ó ṣeéṣe kí ẹ rí àǹfààní gbámú, tó ṣe é pé akitiyan yín ó máa bíire, akitiyan yín á bí dùnnú àbáyọ̀ fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì rèé travel opportunity. Èyí tá a sọ lánàá ó lè wá fáwọn báàṣì míì lọ́jọ́ tòní náà tẹ̀ ń lò ràwọ̀ Aries tó ṣe é pé máa travel, tó ṣe é pé travel náà máa bíire. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ nù yín opportunity àtọ̀nà jíjìn àwọlé fún yín, àǹfààní àtọ̀nà jíjìn àwọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìgboyà máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ lò gboyà yẹn lórí okòwò lọ́jọ́ tòní o. Bákan náà sì rí gbogbo nǹkan yín báyìí ẹ máa ní nǹkan tá a mọ̀ sí quick wait tó yẹ pé kíákíá lẹ́ẹ̀ máa wí solution sáwọn nǹkan kan lọ́jọ́ tòní. Kò ní nira fún yín láti wá solution sí nǹkan kan rárá. Gbogbo nǹkan yín á free. Nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gan ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ́tì mọ ibi tó fẹ́ wọ́ sí lọ́jọ́ tòní. Ọjọ́ rere báyìí lọ́jọ́ tòní jẹ́ fún yín. Gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ wá jìnnà sí gbéraga. Tíyàn bá ní ìrànlọ́wọ́ yín, tápá bá ka iṣẹ́ fún wọn kò sí wàhálà kò sí ìdààmú. Ọjọ́ yìí sì dára púpọ̀ kẹ́yìn náà yẹ ọjọ́ kan sọ́tọ̀, kẹ́yẹ àyè kan sọ́tọ̀ láti fi ṣe ìtọrẹ àánú tàbí prayer lọ́jọ́ tòní. Èyíkéyìí tẹ́ bá ṣe ń bẹ̀ ó ṣeéṣe kí ó di ìtẹ́wọ́gbà. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ fún yín. Gbogbo nǹkan yín á lọ sòsé, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín lénìí, pàápàá opportunity ọ̀nà jíjìn, connection sì lè wáyé fún yín dáadáa láàrin èèyàn àtàwọn tó ṣe é pé tọjọ́ mẹ́ta tẹ́tí ríra náà, pàápàá àwọn tó ṣe é pọ̀nà wọ́n jìn sí yín. Ọjọ́ tòní á lọ dáadáa. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. West dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n àwọn nǹkan bí ìbàràdì ríro tàbí lower back pain ó lè máa wáyé fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ lè fẹ́ máa rọ̀ pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní. Rí dájú pé ẹ tọ́jú ìlera yín dáadáa, kẹ́ má dúró pẹ́, ẹ sì má jókòó pẹ́, ẹ má wà position kan fúngbà pípẹ́ ju bó ṣe yẹ lọ torí ìlera ara yín. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ ìyọjọ́ ayọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é ń pe tí méjì ẹ̀yin àtàwọn èèyàn tó rọ̀gbà yín ká àwọnù ara dáadáa. Ẹ̀yin àti olólùfẹ́ yín ìbáṣepọ̀ yín máa deep, ẹ̀yin àtọ̀gá ìbáṣepọ̀ yín máa deep, ẹ̀yin àtẹnitẹ́jọ́ ń dàn kọ̀pọ̀ ìbáṣepọ̀ yín máa deep dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ sẹ́ǹsì àwọn ìpòpadà kan nù gbèsè ayé yín tí ìpòpadà náà sì lè jẹ́ tó ṣe é pé á múnú yín dùn á máa yọ yín kún, á kíìpù smile sínú ojú yín pátápátá lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi rí dájú pé ẹ wá ìpòpadà tẹ́ ẹ̀ ń fẹ́ fúnra yín, àárín ẹ̀yin àti àwọn tó rọ̀gbà yín ká á wà okay dáadáa. Ẹ̀yin fúnra lára yín náà ẹ wá transform life yín, ẹ lo energy yín láti transform life yín, ẹ lo àròjinlẹ̀ yín lọ́jọ́ tòní láti transform life yín lọ́jọ́ tòní. Gbogbo ohun tí ẹ bá rò láròjinlẹ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹrin nǹkan kan mú jáde ńbẹ̀ tó ṣe é pé ẹ máa ṣiṣẹ́ lé lórí tásì ìwọ̀n gbèsè ayé yín lọ́wọ́ dáadáa. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ tí gbogbo nǹkan yín á lọ dáadáa. Ire owó sì máa wọlé fún yín dáadáa lénìí. Ire ìfà tẹ́ ẹ̀rọ kan máa wọlé fún yín dáadáa lénìí. Ó lè jẹ́ gift, ó lè jẹ́ bùn látọ̀dọ̀ olólùfẹ́ yín kan lọ́jọ́ tòní tó ṣe é pé wọlé fún yín tá múnú yín dùn tá máa yọ yín kún, iṣẹ́ yín á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín àtàwọn customer yín gan wọnú ara pẹ̀lú. Bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kẹ́ ní higher libido kẹ́ kí sára lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá jẹ́ single tẹ́ bá pàdé èèyàn lénìí kò sí problem rárá. Ìbáṣepọ̀ yín máa wà okay. Bákan náà sì rèé, ire owó lè wọlé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tá jẹ́rìí ìfà. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. East dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣe opportunity náà ti bẹ̀ wáyé. Bákan náà sì ìlera ara yín á jí pépé. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe káwọn mìínú yín kẹfẹ́ ní àwọn tó jọmọ́ jẹ̀díjẹ̀dí pàápàá yín tí jẹ̀dí bá ti ń ṣe tẹ́lẹ̀ ó ṣeéṣe kẹfẹ́ yàgbẹ́ ẹ̀jẹ̀ lọ́jọ́ tòní ẹ kíyèsára. Ẹ rí dájú pé mu mi dáadáa lọ́jọ́ tòní. Á jẹ́ kí ìgbẹ́yín kó rọ̀ dáadáa sì jẹ́ kí ìlera yín jí pépé. Bákan náà sì rí àwọn kan tó jọmọ́ STD sexually transmitted disease ẹ rí dájú pé ẹ kíyèsára kò ní jẹ́ tiyín láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ má ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni àjòjì lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21.
ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ olólùfẹ́ ló jẹ́ pẹ̀lú. Lótìítọ́ ó ṣeéṣe kí friction kó fẹ́ wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní o, ìfàǹfà máa wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín lénìí, ó sì máa jẹ́ pé ẹ̀yin gangan náà lẹ máa fẹ́ kọ̀ sí ẹ̀ o, torí àsìkò yìí bí ìgbà pé kórìí máa dédé máa gbóná, bí ìgbà pé kẹ́dédé máa kanra, kẹ́dédé máa bínú àbíjù ló máa pọ̀ jù lọ́jọ́ tòní fún yín, tẹ́lẹ̀ sì lè fẹ́ fa issue láàrin èèyàn àti olólùfẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Lọ́wọ́ òrọ̀ kùtù ọjọ́ tòní náà àwọn kankan máa wùn yín lọ́kàn tó ṣe pé olólùfẹ́ yín lè ọ̀pọ̀ sí ẹ̀ pé irọ́ kò wù mí bẹ́ẹ̀, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀, tẹ́lẹ̀ lè fẹ́ bí fàǹfà. Bákan náà sì rèé, ó ṣeéṣe kó ṣe pé nǹkan kan lè máa ṣàkitiyan lé lórí, tó bá dàbí ìgbà pé olólùfẹ́ yín gan wọn bá yín ṣàkitiyan pẹ̀lú ẹ̀, nílé lẹ́fẹ́ bí issue fún yín lọ́jọ́ tòní, tó ṣe pé issue tẹ́ bá dálẹ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kó affect mood olólùfẹ́ yín. Sùúrù báyìí lẹ ní láti múlò dáadáa, sùúrù lẹ ní láti múlò dáadáa lọ́jọ́ tòní. Understanding nìkan ní láti ṣe, tẹ́ bá wò pé bóyá olólùfẹ́ yín bóyá bọ́n ṣe ideology tí wọn kò bá ti yín mu, lè ṣe nǹkan yín lọ́yọ̀ ọ̀tọ̀ kò sí problem. Kí ẹ ra sí ní jẹ̀lẹ̀kẹ́ kẹsì má jẹ́ kó affect mood olólùfẹ́ yín rárá lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára púpọ̀. Tẹ́ bá ti lè kó yẹn jẹ́ ọjọ́ tòní á lọ dáadáa, ẹ rí ìfẹ́ hàn dáadáa sáwọn èèyàn, ẹ lo energy yín instead tẹ́ fi báyàn jà bí báyàn ní issue, ẹ lo akitiyan yín lórí nǹkan tó ṣe pé ó máa múre wá, lórí nǹkan tó ṣe pé á mówó wá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi rí dájú pé fálẹ̀mọ́ṣẹ́, wáyé fálẹ̀mọ́ṣẹ́ sí lẹ́yìn máa ráǹfààní àtòrí gbámú sí. Bákan náà sì rí kẹ́ ìfẹ́ hàn sí gbogbo èèyàn, káàrin èèyàn àtàwọn èèyàn lè gún régé. Báyìí sì ni ẹ̀yin tó ṣe pé ẹ wà pẹ̀lú ọ̀gá yín, ẹ ní ìrẹ̀lẹ̀ dáadáa lọ́jọ́ tòní, kó má jẹ́ pé ẹ máa hùwà kan tó ṣe pé wọ́n á fẹ́ mú wọn bínú lọ́jọ́ tòní, tẹ́lẹ̀ lè fẹ́ bí issue níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣe kẹ́ ẹ ráǹfààní láti bẹ̀. Ìlera ọ̀yàn wájú pépé, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yín ẹ rí dájú pé ẹ̀jẹ̀ oúnjẹ tó ṣe pé ó ní kẹ́míkà àbí tó ṣe pọ̀ ti fi kẹ́míkà preserve ju bó ṣe yẹ lọ ẹja nípa kíyèsára, àbí nǹkan ìfẹ́ bàjẹ́ ti fẹ́ expire jẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ eléyìí lè ṣàkóbá fún system yín pátápátá, pàápàá kidney yín kẹ́ kíyèsára. Ẹ mú mi dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ọ̀pọ̀ mìínú yín kẹfẹ́ ní lower back pain bákan lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Ẹ̀kọ́ máa busy ní òtòrí task máa wọlé dáadáa lọ́jọ́ tòní. Àwọn ìtẹ́ ti ṣe pàtì látàná ẹ tún tẹ̀síwájú lénìí. Àwọn nǹkan mìíràn tún wọlé fún yín lọ́jọ́ tòní. Ilé lè fẹ́ bí kí ẹ fẹ́ wà confused bákan, ó lè fẹ́ bí kí stress yẹn fẹ́ pọ̀ kẹ́ fẹ́ wà frustrated, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ má wà frustrated rárá. Ẹ rọra ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé ló dára. Ẹ wò sábà ìkẹ́ wò pé òun fẹ́ kọ́kọ́ ṣe tí gbígbá wó lugi torí ẹ̀ lákọ̀ọ́gbé kúrò. Ẹ rí dájú pé ẹ rọra ṣiṣẹ́ yín ṣísẹ̀ntẹ̀lé kí ni lè lọ dáadáa. Tẹ bá ṣe wá busy tó, ẹ wá rí dájú pé tó fojú ẹ̀gbẹ́ kan wò lè rárá yín, torí tẹ bá ṣiṣẹ́ dé àyè kan ó lè rẹ̀yìn tẹ́ pátápátá tó ṣe pé a fẹ́ ní ìdíkẹ́ relax. Tó bá rẹ̀yìn rí dájú pé relax. Ẹ má wò pé ó rẹ̀ mí ṣùgbọ́n màmá ranjú mọ́ bẹ́ẹ̀, màmá rí dájú pé mo ṣe bẹ́ẹ̀, ìyẹn lè affect yín púpọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ mọ̀ dájú pé lè rárá báyìí òun lògùn ọ̀rọ̀. Nǹkan tó bá wà ńlẹ̀ fún yín láti ṣe, ẹ má wàá sùn láì ṣe rárá. Ẹ má wulẹ̀ sí méjì tẹ́ mọ̀ pé kò rẹ̀yìn o, ó kọ̀ wùn yín láti sùn àbí kọ̀ wùn yín láti gbafẹ́ láì kọ́ra mọ́ṣẹ́. Ẹ rí dájú pé ẹ kára mọ́ṣẹ́ lọ́jọ́ tòní. Iṣẹ́ yín lè lọ dáadáa, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ lénìí. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára lọ́jọ́ tòní. Ṣokoléètì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 2 ní òrùgànjọ́ sí aago 3 lórùgànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ọjọ́ tòní sì ó ṣe ṣe opportunity tí apá àbẹ̀yẹn wá. Ìlera ara yẹn wá jí pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn nǹkan bíi inú rírun kó fẹ́ máa wáyé púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹjọ́ oúnjẹ àjẹkì ju bó ṣe yẹ lọ, ẹjọ́ oúnjẹ níwọ̀n. Bẹ́ẹ̀ sì ni àwọn kan tó jọmọ́ carbonated drink ẹ jìnnà sí díẹ̀ lọ́jọ́ tòní. Àwọn oúnjẹ tẹ́ ti mọ̀ pé kò bá yín lára mu ẹ má jẹ rárá lọ́jọ́ tòní, tàbí tọkàn yín bá ní kẹ́ má jẹ kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rèé Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín tẹ́ bá jí lówùúrọ̀ ó ṣeé ṣe kí àwọn àǹfààní ńláńlá kan kó wọlé fún yín láti ibi tó ṣe é pé ẹ ti ẹ̀rọ kan, àbí káwọn opportunity ńláńlá kan kó wọlé fún yín látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ṣe pé opportunity náà á jẹ́ ohun àgbàyanu tó máa make day yín dáadáa lọ́jọ́ tòní. Bákan náà sì rèé throughout the day ẹ máa wà creative dáadáa. Nǹkan ọ̀dùnnú nǹkan ayọ̀ lẹ́ẹ̀ máa lé, gbogbo nǹkan tó ṣe é pé tẹ́yìn lọ́rùn báyìí lẹ́ẹ̀ máa fẹ́ ṣe fúnra yín. Bóyá owó kan ti wá wọlé fún yín lánàá òde tó ṣe é pé wà fi wò pé fẹ́ ṣe yanga, ẹ fẹ́ lọ kọ́lé sí Lẹ́kí, ẹ fẹ́ lọ ralẹ̀ sí Miami, àwọn nǹkan bẹ́ẹ̀ lè máa wọ̀nyí lọ́jọ́ tòní. Bí nǹkan ìtẹ́lọ́rùn, bí nǹkan ìgbafẹ́ lá máa wọ̀nyí lọ́jọ́ tòní. Ó dára kí ẹ tẹ́ra yín lọ́rùn lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ kíyèsára, gbogbo ìgbafẹ́ náà kọ́ ló dára. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan láṣejù, àpọ̀jù kó dára o, ẹ ṣe nǹkan yín níwọ̀n tí ìwọ̀sì ló dára lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ ọ̀nà yín ẹ lè fẹ́ máa fi ìbí ìgbà pé kẹwàá pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin tó ṣe pẹ̀ sí lólùfẹ́ ẹ ṣọ́ra ṣe ní àwùjọ wa lọ́jọ́ tòní pẹ̀lú nǹkan ìgbafẹ́ kẹ́ kíyèsára púpọ̀.
ẹnájì yín lọ́jọ́ tòní orí iṣẹ́ yín ni kó dálé lórí o, látàrí pé tẹ́ bá ti fálẹ̀ mọ́ṣẹ́ yín sí òun ni ẹ ṣe máa ráǹfààní àtòrí gbámú sí. Àǹfààní tó wà ń bẹ̀ lélẹ́yìí o, nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní òun fẹ́ máa fọkàn àwọn èèyàn bí ìgbà pé jẹ́ tiẹ̀ lọ wò wò kí ló ń ṣe, ọjà wo ló ń tà, kí ni nǹkan tẹ́ni ń gbé kalẹ̀. Èyí lè máa jẹ́ nǹkan tó ṣe é pé ó lè bí kí ẹ ní kọ́sítọ́mà rẹpẹtẹ. gbẹ̀yìn tẹ́ bá lọ síbi iṣẹ́ òun fa kọ́kọ́ ò lè fẹ́ ni kankan láti wá bá yín dúnàdúrà lọ́jọ́ tòní. Rí dájú pé kí sára ẹ lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní kẹ́ ṣe pray láàárọ̀, ọjọ́ tòní máa dára. Tẹ́ bá lọ síbi iṣẹ́ tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ wá ní ìrẹ̀lẹ̀, kẹ́ má gbéraga rárá. Ẹ má wò pé bóyá Ọlọ́run bá yín ṣe lásìkò yìí kẹ́ wá máa gbéraga. Ẹ má gbéraga rárá, kẹ́ ní ìrẹ̀lẹ̀ ló dára. Kẹ́ fọgbọ́n ṣe, kẹ́ fẹ̀rẹ̀ ṣe, kí ni lè lọ dáadáa. Ìbáṣepẹ̀yìn àti olólùfẹ́ yín náà máa wọnú ara. Iye owó náà lè wọlé fún yín látara akitiyan yín, pàápàá nǹkan tẹ́ ń gbé kalẹ̀, tẹ́ ń fọpọlọ yín gbé kalẹ̀ lọ́jọ́ tòní. Off-white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 12 ní òrùgànjọ́ sí aago 1 lórùgànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, tó sì ṣe kẹrẹ opportunity láti bẹ̀. Àwọn kan bíi spinal cord tàbí ògòrò ẹ̀yìn lè máa ròyìn lọ́jọ́ tòní. Kẹ̀kẹ́ sára bákan náà sì ré. Ẹ rí dájú pé ẹ gbé nǹkan tó wo ju bó ṣe yẹ lọ, ẹ sì ronú ju bó ṣe yẹ lọ, torí àyà yín àti ìlera ara yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ẹ kíyèsára púpọ̀. Ó ṣeé ṣe káwọn kan máa wọ̀nyí nínú ilé tó ṣe pé nǹkan náà ó lè máwọn ẹni tó ṣe pé ẹjọ́ ń gbélé papọ̀ tí lè fẹ́ bí iṣu lọ́jọ́ tòní o. Iṣu lè wáyé láàrin àtìyàn lọ́jọ́ tòní tó ṣe pé ìfàǹfà ideology oníkálukú ló lè fẹ́ fa iṣu náà. Ọjọ́ tòní dára púpọ̀ kẹ́ fi fọgbọ́n ṣe, kẹ́ fẹ̀lẹ̀ ṣe. A máa wọ̀nyí kẹ́ tún lè ṣe lọ́jọ́ tòní. A máa wọ̀nyí kẹ́ tún àyíká yín ṣe. Ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ìbí inú yín gan àwọn èèyàn kẹ́ ṣàmọ̀ kankan tó ṣe pé agbára lè má sì tẹ́lẹ̀ tí lè fẹ́ àfẹ́ ti módù yín bákan, tàbí kẹ́ máa sáré sọ̀tún sósì lórí nǹkan náà pé mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwò, tó sì jẹ́ pé at the end of the day ó ṣe ṣe kí nǹkan náà kí ó rọrùn kí a má sọ̀dà kejì. Ṣùgbọ́n títí ìrọ̀lẹ́ ọjọ́ tòní áyá ṣàǹsì wà pé ó ṣe ṣe kẹ́ ráwọn nǹkan náà ṣe lọ́jọ́ tòní. Bùkátà tó wá lè fẹjú sí dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé máa fẹ́ fókọ̀sì lé lórí, tẹ́ máa nílò àwọn kankan fún lọ́jọ́ tòní tó lè sì lè fẹ́ àfẹ́ ti módù yín díẹ̀. Ẹ jìnnà sí ìjà àbá ìgbọ̀rọ̀ ẹni yé láàrin yín àti àwọn èèyàn tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Sùúrù báyìí nìkẹ́ múlò lórí okòhun kọjọ́ tòní lè lọ peacefully. Ẹ wá rí dájú pé àyíká yín wà ní ìmọ́tótó. Ẹ gbọ́dọ̀ ṣèmẹ́lẹ́ rárá níbi iṣẹ́ ilé lọ́jọ́ tòní o. Àyíká yín gbọ́dọ̀ wà ní ìmọ́tótó dáadáa. Ó ṣe ṣe kẹ́ rá àwọn kankan nínú ilé lọ́jọ́ tòní tó ṣe ṣe kí ó fẹ́ strange bákan, tẹ́ fẹ́ máa wọ̀ pé báwo láyán ṣe wá kúnlé tó báyìí. Àwọn kan tó lè fẹ́ dá iṣẹ́ lẹ̀ fún yín nínú ilé lè fẹ́ wáyé lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa fẹ́ ṣàkitiyan láti rí dájú pé gbogbo ẹ̀ wà clean, gbogbo ẹ̀ wà neat. Láyé ibi iṣẹ́ yìí náà rí dájú pé àyíká yín wà ní ìmọ́tótó. Ọjọ́ tòní lè lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tòní á lọ dáadáa. Tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Pàápàá tẹ́ bá ń ṣiṣẹ́ láti ilé, ẹ máa rówó, ẹ máa rí owó gbámú. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín àbí mọ̀lẹ́bí ó lè fẹ́ rí bákan lọ́jọ́ tòní torí differences tó fẹ́ wà láàrin yín. Silver jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 15 ní òrùgànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ó ti ṣe kẹrẹ opportunity láti ibẹ̀ lè rárá yá jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ìgbìyànjú kí sára àyà lè máa dùn ọ̀pọ̀lọpọ̀ míì nínú yín bóyá látara ìrònú àròjù. Bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ expose ara yín sótútù ju bó ṣe yẹ lọ, kó má jẹ́ pé ikọ́ àti kàtà máa ṣe yín lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù rárá, kẹ́ kí sára púpọ̀ ti jìnnà sómi tó tutù ju bó ṣe yẹ lọ. Kẹ́ kí sára oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ó ṣe ṣe kí connection kan wáyé láàrin àtẹ̀yàn lọ́jọ́ tòní. Pàápàá ó ṣe ṣe kí àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ máa sọ pẹ̀lú òyìn tó ṣe pé ìjíròrò náà ó máa bí nǹkan dáadáa, ó máa bí ohun tẹ́ ẹ̀ fẹ́ lọ́jọ́ tòní. Kò ní nira fún yín láti mójútó nǹkan lọ́jọ́ tòní tó rọ́pọlọ yín á jí pépé dáadáa. Ìrọ̀rùn báyìí lẹ́yìn máa fi solve àwọn issue kankan lọ́jọ́ tòní tó ṣe pé tíyàn bá pín nǹkan bí lábájá bá dá sọ́rọ̀ yìí lọ́jọ́ tòní, ohun tẹ́ máa ṣàlàyé fún wọn ó máa jẹ́ ìta tẹ́ wọn lọ́rùn, tó sì jẹ́ pé á bí kí àárín wọn kó gún régé dáadáa. Ó sì ṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kó wáyé lọ́jọ́ tòní kéèyàn nílò àmọ̀ràn yín. Ẹni bá nílò àmọ̀ràn yín lọ́jọ́ tòní, wọ́n mọ̀ dájú pé ẹ tó bẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ ni. Ẹ fún wọn lámọ̀ràn tó ṣe pé á mú kọ́kàn wọn balẹ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé àmọ̀ràn tẹ́ bá fún wọn yìí á bí kọ́kàn wọn balẹ̀ pẹ̀sẹ̀ lójútó àti lódodo. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ. Pàápàá ẹ fi polówó ọjà yín dáadáa. Ẹ fẹnu yín ẹ fi polówó nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́. Ó ṣe ṣe kí oyin kàn sí yín lórí ahọ́n lọ́jọ́ tòní tó ṣe pé ẹnu yín á dùn yín gbà, tó ṣe pé ẹ̀yin fúnra lára yín gan ẹnu ò ní ròyìn tẹ́ bá ń sọ̀rọ̀ rárá lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ sísọ á dá ṣáká lẹ́nu yín, tó sì jẹ́ pé ọ̀rọ̀ sísọ yín á jẹ́ òǹfà ọkàn àwọn èèyàn tó ṣe pé á máa fìdí múlẹ̀ dáadáa tẹ́ bá ṣe ń gbé kalẹ̀. Inspiration tó bá tún wáyé fún yín lásìkò yìí tó wá sí yín lọ́pọ̀lọpọ̀ bí a ṣe báyìí ó yá ṣe báyìí, tá bá tún ṣe báyìí kó yẹ kó rí báyìí. Ẹ rí dájú pé ẹ lò kí ẹ lò lórí nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe, pàápàá níbi iṣẹ́ yín, kí lè jẹ́ kí gbogbo nǹkan rí bí ẹ ṣe ń fẹ́. Ṣé yín á lọ dáadáa lé ní ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á dára, pàápàá ìbáṣepọ̀ yín àtàwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò yín ó máa dára wọnú ara dáadáa. Ire owó náà lè wọlé fún yín lénìí látara pípolówó ọjà yín. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 ní àárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò.
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 2 ní òru gànjọ́ sí aago 3 ní òru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. East dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣe great opportunity náà láti bẹ̀ ìrà yẹn wájú pépé ṣùgbọ́n àwọn kan bí apá ríro ọmọ ọwọ́ ríro tẹ bá ti táìpù jù ó ṣeéṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní. Èyí dájú pé ẹ̀ táìpù ju bó ṣe ẹ lọ ẹ ò bá skẹ́sì ara yín ju bó ṣe ẹ lọ ẹ sì jìnnà sí ooru púpọ̀ tàbí ibi tí èéfín bá pọ̀ sí ju bó ṣe ẹ lọ lọ́jọ́ tòní kẹ́kẹ́ sára. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín ọmọ tẹ̀ ń lé tẹ̀ ń wò pẹ́ fẹ́ fọwọ́ bà ọwọ́ yín máa padà tó lọ́jọ́ tòní o ohun tẹ̀ ń lé tẹ̀ ń wò pẹ́ fẹ́ gbé kalẹ̀ ó ṣeé ṣe kẹ́ láǹfààní àti gbé kalẹ̀ dáadáa lọ́jọ́ tòní àti ní pàtàkì kan ọjọ́ ìgangan ló jẹ́ birthday fún yín láti gbé nǹkan tuntun kalẹ̀ láti rí dájú pé nǹkan tuntun tẹ́ gbé kalẹ̀ náà ó sì ní stability náà tí ẹ̀ ń fẹ́ ẹ rí dájú pé ẹ gbé company yẹn kalẹ̀ lénìí ẹ invest yẹn dáadáa lọ́jọ́ tòní investment tẹ́ bá ṣe lọ́jọ́ tòní á bí dáadáa pàápàá yẹn tẹ̀ ń wò pé bóyá jẹ́ ń dájọ́ lẹ̀ denja group lẹ̀ denja association lẹ̀ àwọn nǹkan yìí ó ṣeéṣe kí ó benefit yín dáadáa ní ọjọ́ tòní ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín láti fi falẹ̀ mọ́ṣẹ́ tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa ìmọ̀ àǹfààní àtòrè gbámú bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ invest ẹ lè ralẹ̀ lọ́jọ́ tòní o ẹ lè ralẹ̀ lọ́jọ́ tòní ilẹ̀ tẹ́ bá rà lọ́jọ́ tòní kò ní pẹ́ tí ẹ fi rí kọ́ torí nípa ti bọ́ sí waxing gibbous face ní àsìkò yìí waxing gibbous yẹn ó ń sọ nípa pé ohun tí yóò máa ní tẹ̀síwájú láti rí dájú pé àṣeyọrí padà wáyé òun ni fún ìdí ìtẹ́ bá ralẹ̀ lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí tẹ̀síwájú dé bá ọ̀rọ̀ ilẹ̀ náà tí ò ní wà ní ojú kan tí ò ní jẹ́ pé àtiwá rówó kan máa wà nira ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní tapá bá ka láti ṣe bẹ́ẹ̀ tẹ́ bá sì ṣe ń ra tọ̀dọ̀ yín náà kẹ́ má gbàgbé àti ra tọ̀dọ̀ wa náà ká fi kọ́ school astrology kẹfì tiwa náà sọ́kàn ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ fún yín tẹ́ bá rí dájú pé ẹ falẹ̀ mọ̀ṣẹ́ máa rí igbá mú ẹ sì rí dájú pé ẹ gbọ́ ti àwọn olólùfẹ́ yín náà torí ṣeéṣe kí nǹkan míì kó má wà lọ́kàn yín jọ̀rọ̀ owó lọ ọ̀rọ̀ owó ló máa bá yín lọ́jọ́ tòní àtọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ rí àwọn kankan rí ṣe bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ míì ní ó ṣeéṣe káwọn kankan máa wọ̀nyí láti kówó rà bí àwọn luxurious thing àwọn bàtà tó da aṣọ tó da àwọn kan míì bẹ́ẹ̀ yẹn ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kó máa wọ̀nyí láti gẹ̀ẹ́sì ẹ̀ lọ́jọ́ tòní ẹ lè ṣe èkéyìí tó bá wọ̀nyí lọ́jọ́ tòní kò sí wàhálà kò sí ìdààmú ohun tẹ́ bá kówó lé lórí lọ́jọ́ tòní owó náà àfúnà nǹkan náà máa jẹ́ nǹkan tó máa mọ yín ní ọwọ́ tó sì máa pẹ́ fún yín dáadáa ọjọ́ tòní á lọ dáadáa iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára iye owó náà lè wọlé fún yín lénìí brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 1 ní òru gànjọ́ sí aago 2 lóru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní àpá west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún ìlera ọyá wájú pépé lọ́jọ́ tòní ṣùgbọ́n kí sára pẹ̀lú ọ̀nà fún yín lọ́jọ́ tòní pẹ̀lú àwọn kan tẹ́ máa jẹ ẹ má gbóúnjẹ jẹ lọ́wọ́ èèyàn rárá lọ́jọ́ tòní o bẹ́ẹ̀ sì lẹ́ má sọ̀rọ̀ àsọjù láwùjọ torí ọ̀nà fún yín lè fẹ́ há wọ́n sì lè fẹ́ gba ọ̀rọ̀ yín náà sí òdì tàbí kó fẹ́ mu sínú ọkàn lọ́jọ́ tòní kẹ́kẹ́ sára púpọ̀ bẹ́ẹ̀ sì ni ẹ má tọrùn sí apá kan ju bó ṣe ẹ lọ ẹ sì má fi èjìká gún ilẹ̀ ju bó ṣe ẹ lọ torí èjìká ríro tàbí ọ̀rùn ríro lọ́jọ́ tòní kẹ́kẹ́ sára oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ rere ló jẹ́ fún yín ṣùgbọ́n ọjọ́ tó wá gbà kí sára ló jẹ́ o ìdùnnú ayọ̀ wà lénìí ṣùgbọ́n missed day lọ́jọ́ ìjẹ́ fún yín lákọ̀ọ́kọ́ tẹ́ bá jiná ó ṣeéṣe kí inú yín dùn káyọ̀ yín kún ó ṣe pé àwọn kan tí ẹ̀ ń plan tẹ́ ń wò pé àkíní ó dà ń pé ó máa bọ́ sí ó ṣeéṣe kó padà máa bọ́ sí kó máa sẹ́ẹ̀tì fún yín lọ́jọ́ tòní ṣùgbọ́n o iṣu ẹ̀yìn àti olólùfẹ́ yín lè wáyé púpọ̀ lọ́jọ́ tòní o bẹ́ẹ̀ sì ní iṣu ibi iṣẹ́ náà lè wáyé dáadáa lọ́jọ́ tòní tẹ́wàá máa fẹ́ máa ṣàkíyèsí pé àkíní gbọ́dọ̀ ṣeé ṣe ṣùgbọ́n ọpọlọ pípé tọ́lọ́run ti fún yín àti creativity tọ́lọ́run fún yín lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní láti rí dájú pé gbogbo nǹkan tó fẹ́ wọ́ ní àyè iṣẹ́ ó balance àwọn nǹkan tó wọ̀n yín láti ṣe ní ibi iṣẹ́ láti rí dájú pé ẹ ṣe láṣeyọrí ó ṣeé ṣe kí ẹ gé àǹfààní àti rí iṣẹ́ láṣeyọrí lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì làwọn iṣẹ́ tó ti fẹ́ pè yín fún tó ti ń pè yín fún tẹ́tí wò pé iṣẹ́ yìí máa bọ́ sí ṣáṣí òní bọ́ sí ṣá ó ṣeé ṣe kí ó padà bọ́ sí fún yín lọ́jọ́ tòní tó ṣe é pé lọ́kì báyìí lẹ máa rí jẹ lọ́jọ́ tòní ọkọ̀ náà sì rí ó ṣeé ṣe káwọn èèyàn tó lólùfẹ́ yín kó fẹ́ rí bákan tó ṣe pé wọ́n fẹ́ bá yín ní fàǹfà gidi lọ́jọ́ tòní tó ṣe pé fàǹfà náà máa lágbára èyí tó dára jù ní pé kẹ́ neglect wọn kẹ́ má ò lẹ̀ kọjú sí wọn rárá ẹ ò lẹ̀ ignore wọn ló dára kẹ́ falẹ̀ mọ́ nǹkan mi tó lè mú káyé yín dára ló dára lọ́jọ́ tòní tẹ́ bá ní pẹjọ́ ní ilé conversation wa ti ń di nǹkan bí argument ńlá ẹ dájú pé fún wọn ní space lọ́jọ́ tòní ẹ ráyè mójútó nǹkan mi lọ́jọ́ tòní tó bó ṣe ṣe kọ̀rọ̀ iṣẹ́ náà kò fẹ́ fún yín ní stress díẹ̀ lọ́jọ́ tòní ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ti fún yín lọ́pọlọ pípé láti mójútó ọ̀rọ̀ ara yín ni kó jẹ́ yín lógún jù kíkan lọ lọ́jọ́ tòní ẹ tẹ́ra yín lọ́rùn ẹ ṣe dáadáa síra yín lọ́jọ́ tòní ẹ kí ẹ fún múùdù yín dáadáa lọ́jọ́ tòní iṣẹ́ yín lè rí bákan ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà lè rí bákan ilé ìfẹ́ àfẹ́ ti rí owó díẹ̀ o ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé tẹ́nì bá rí bákan ọ̀la dára wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí
aago 7 kù ìṣẹ́jú mẹ́wàá ní àárọ̀ sí aago 9 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky number yín lénìí. Aago 12 ní òru gànjọ́ sí aago 1 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì lè lè opportunity láti bẹ̀yẹn náà ọjọ́ tòní ìlera ara yá jí pépé, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn nǹkan tó dàbí orí fífọ́ kó máa wáyé fún yín lọ́jọ́ tòní látàrí nǹkan rẹpẹtẹ tẹ́ gbé sórí. Ẹ má gbé nǹkan rẹpẹtẹ sórí ju bó ṣe yẹ lọ, kẹ́ má ní mental burnout lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Oníràwọ̀ ìpele eruku Capricorn tá a bí láàrin December 23 sí January 19, ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín a ṣe sọ lánàá náà ló máa rí lè ní o. Ẹ máa wà highly spiritual. Ó dára kẹrin ní mímọ́, kẹ́ wà ní mímọ́. Tẹ́ bá ti wà ní mímọ́ lọ́jọ́ tòní, móòdù yín kan máa rí bákan ni ó dàbí ìgbà pé kí ló ṣẹlẹ̀ báyìí, kí ló ṣe móòdù yín báyìí. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ronú ìlọsíwájú, máa ronú ìdàgbàsókè lọ́jọ́ tòní. Ìrònú yín máa pọ̀ lọ́jọ́ tòní tó ṣe pé dàbí ìgbà pé kí ló yẹ tí nǹkan ń lọ báyìí, kí ló yẹ tí nǹkan fẹ́ le koko bákan lásìkò yìí. Nǹkan náà padà dẹ̀rọ, kẹ́ fọkàn balẹ̀. Ẹ má ronú rárá, ẹ má ronú àròjù rárá lórí ohunkóhun. Àwọn kankan máa wà tó ṣe pé bóyá ẹ gbọ́ bí information ni tó ṣe pé ó lè fẹ́ máa mú ọkàn yín ṣe bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní lè fẹ́ máa tún ìrora yín pa. Ó dára kẹ́ fàsìkò yìí ṣàwọn nǹkan bí ìwádìí. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí lónírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ lè fẹ́ ní discover life yín. Ìtẹ́ fi wà tẹ́ fi máa ronú àròjù. Ẹ má ronú àròjù rárá. Ó sì dára kẹ́ isolate ara yín láti meditate, láti jókòó lẹ́yìn nìkan, láti béèrè nǹkan tẹ́ ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run bá, láti affirmate lórí nǹkan tẹ́ ń fẹ́ pé Ọlọ́run báyìí ni mò ń fẹ́, ìṣẹ̀dá mi báyìí ni mò ń fẹ́, ire báyìí ni mò ń fẹ́, tó sì ṣeé ṣe kí Elédùmarè fóun tẹ̀lú fún yín. Ẹ dájú pé ẹ wá ṣọ́wà wò, ẹ hùwà pẹ̀lẹ́, kẹ́ hùwà dáadáa. Ó wá ṣeéṣe kí móòdù yín fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ẹ má fi yẹn kanra mẹ́nikẹ́ni lọ́jọ́ tòní rárá. Ẹ sì jìnnà sí ariwo àbí pátí lọ́jọ́ tòní. Ẹ má lọ sí pátí púpọ̀ lọ́jọ́ tòní. Tí pátí yẹn bá jọ̀ranyàn, ẹ má pẹ́ tẹ́ fi kú òǹbẹ́ lọ́jọ́ tí tòní. Ẹ má rìnrìn òru, ẹ sì má wọ aṣọ dúdú rárá lọ́jọ́ tòní, kó dára. Ẹ rí dájú pé tanná sùn, tẹ́ bá sùn lálẹ́ lọ́jọ́ tòní dára. Ire á wọlé fún yín. Tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe, pàápàá tẹ́ bá ń tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Iṣẹ́ yín náà lọ dáadáa. Bàṣepẹ̀ yín àtolólùfẹ́ yín náà lọ dáadáa. Tẹ́ bá tẹ̀lé ohun tá a sọ kalẹ̀ yìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lóru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lóru gànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kẹ́ opportunity láti bẹ̀ lè rárá yá wájú pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n àwọn kan tó jọ mọ́ àtẹ́lẹsẹ̀ ó lè fẹ́ máa yún yín tàbí kẹ́ fẹ́ fẹsẹ̀ gbá nǹkan díẹ̀ lọ́jọ́ tòní. Eléyìí sì rèé ó ṣeé ṣe kí immune system yín kó weak tó ṣe pé àìsàn lè tètè wọlé sí yín lára. Ẹ má expose ara yín sí ẹ̀fọn tàbí òtútù lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tá a bí láàrin January 20 sí February 18, ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín connection tẹ́ ń fi àwọlé tàn yín wá dáadáa lọ́jọ́ tòní. Bá ṣe sọ lánàá náà lórí lẹ́ni o. Bá ṣe pẹ̀yìn àtàwọn ọ̀rẹ́ yín àwọnú ara gúnrégé dáadáa papọ̀. Ó sì dára kẹ́ bọ́ọ̀rẹ́ ṣe kẹ́ bẹ́bí ṣe kẹ́ bára ṣe lọ́jọ́ tòní. Tẹ́ bá lọ bí ṣẹ́gun lọ́jọ́ tòní, àwọn kọ̀líìgì yín á support yín dáadáa, wọ́n á dúró sí yín gbágbágbá tẹ́lẹ̀ tí máa bí kìṣẹ́ yín rọrùn lọ́jọ́ tòní. Ó wá dára kẹ́ tètè close ibi iṣẹ́, kẹ́ ètè dárí wálé, kẹ́ wá bá àwọn tó ṣe pé ẹjọ́ wà ní community, kẹ́ wá jọ wà papọ̀. Wíwà papọ̀ yín ṣeéṣe kó bí àǹfààní, ó ṣeéṣe kó bíire, ó ṣeéṣe kẹ́ sọ̀rọ̀ kan rọ̀ níbi tó máa gbà ràn yín lọ́wọ́. Ó ṣeéṣe kẹ́ ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe fún yàn lọ́jọ́ tòní, ó sì ṣeéṣe kẹ́yìn náà rí àwọn kankan tó ṣe pé àwọn èèyàn máa ṣe fún yín láti fi support yín tẹ́lẹ̀ máa bí kínú yín dùn tàbí káyọ̀ yín kún. Bàṣepẹ̀ yín àtàwọn tó rọ̀gbà yín ká dára lọ́jọ́ tòní. Ẹ lọ opportunity ọjọ́ tòní láti ní connection. Ẹ lè mọyàn látara èèyàn lọ́jọ́ tòní. Níní connection sí ó túmọ̀ sí pé èèyàn tún develop sí nìyẹn. Tẹ́ bá ṣe ní connection sí ilẹ̀ ṣe máa láwọn èèyàn ṣe máa mọ̀ yín sí. Wọ́n á tún mọ̀ yín mọ́jà yín, ó ṣeéṣe kó tún bá yín dúnàdúrà dáadáa lọ́jọ́ tòní. Àwọn customer rọ̀gbà yín ká láti bá yín patronize dáadáa lọ́jọ́ tòní. Wọ́n á patronize yín, wọ́n á ṣe dáadáa sí yín lénìí. Ẹ hùwà ìrẹ̀lẹ̀, ẹ hùwà pẹ̀lẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ má bínú àbíjú rárá, ẹ má kanra àkanjù rárá. Ẹ free ara yín pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí dààmú lénìí. Iṣẹ́ yín á lọ dáadáa. Tẹ́ bá béèrè fún support tẹ́ ń fẹ́, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára. Ire owó náà lè wọlé fún yín lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 ní àárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 4 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí sí aago 5 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ó sì ṣeéṣe káǹfààní àti opportunity ti bẹ̀yẹn náà wáyé. Ìlera ara yín wájú pépé, ṣùgbọ́n àwọn nǹkan tó jọ mọ́ blood circulation yín fi lè fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ẹ má jẹ nǹkan tó ní ṣúgà ju bó ṣe lọ, kí ṣúgà kó má ráìsì jù nínú blood yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí nǹkan bí jẹ̀díjẹ̀dí tàbí òtútù kó fẹ́ máa mú yín bákan lọ́jọ́ tòní. Ẹ dájú pé kíyèsára pẹ̀lú ìlera ara yín. Oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ó ṣeéṣe kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó lè fẹ́ mú kí tó lè fẹ́ affect mood yín bákan ọjọ́ tòní. Ẹ rí dájú pé ẹ wà well focus níbi iṣẹ́ yín. Ẹ má fàyè gba nǹkan kan kó affect mood yín rárá. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn tó rọ̀gbà yín ká láàyè iṣẹ́.
bákan náà sì rí ṣeṣe káwọn èèyàn tó lólùfẹ́ yín náà kò fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Opposition lè wáyé láàrin yín, kọ́kọ́ máa wà tẹjọ́ máa bára yín fà lọ́jọ́ tòní. Sit right kẹ́ ronú jinlẹ̀ nípa nǹkan náà, kẹjọ jókòó kẹjọ conclude sójú kan ló dára. Ṣùgbọ́n títí ọwọ́ ìrọ̀lẹ́ kò sí bíjà náà ṣe lè wáyé tó, àárín èèyàn tó lólùfẹ́ yín á padà dára. Ṣùgbọ́n ní àyè ibi iṣẹ́ yín, ẹ rí dájú pé ẹ fókọ̀sì dáadáa. Èèyàn lè fẹ́ yàn yín jẹ, èèyàn lè fẹ́ yí àdéhùn lọ́jọ́ tòní. Bóyá balance yín kù 50,000, wọ́n lè ní 20,000 ló kù, wọ́n lè ní nǹkan kan ló ṣẹlẹ̀, kìnìkan lè ṣẹlẹ̀ lọ́tùn lósì lọ́jọ́ tòní níbi iṣẹ́. Rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan yín lè lọ bó ṣe yẹ kó lọ. Pàápàá ọ̀rọ̀ iṣẹ́ yín báyìí ní kẹ́ mójútó ju bó ṣe yẹ lọ. Ẹ má jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àtò lólùfẹ́ yín kó àfẹ́ ti múdù yín. Débi pa wá àfẹ́ ti ṣẹ yín. Bẹ́ẹ̀ sì ni tó bá ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ náà, ẹ má jẹ́ kó àfẹ́ ti lólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ̀kọ́ bẹ̀yìn fẹ́ balance méjèèjì. Kíkan máa fi síbi kan jù bì kan lọ. Kí ni lè lọ dáadáa lọ́jọ́ tòní tẹ bá fálẹ̀ mọ̀ṣẹ́ náà. Ó ṣeé ṣe kí padà yíyẹ gbámú. Gbogbo nǹkan tó bá sì dàbí ìṣòro láàrin àtò lólùfẹ́ yín títí ìrọ̀lẹ́ ọjọ́ tòní á padà kà sí ẹ̀lẹ́ pátápátá. Iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ compose dáadáa, kẹ́ maintain reputation yín dáadáa lọ́jọ́ tòní, kẹ́ má fàyè gba stain kankan. Iṣẹ́ yín lè rí bákan lọ́jọ́ tòní. Bá ṣe pé àtò lólùfẹ́ yín náà lè rí bákan, èlé sì lè fẹ́ àfẹ́ ti rí owó lọ́jọ́ tòní. Blue grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 4 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣe opportunity náà ti bẹ̀ wọlé. Ìrọ̀rùn yẹn wájú pépé, ṣùgbọ́n kí èso ara àwọn kan bí ara ríro ó lè fẹ́ máa wáyé lọ́jọ́ tòní fún yín. Bẹ́ẹ̀ sì ni skin yín máa wà sensitive bákan. Ẹ rí dájú pé ẹ jìnnà sí ibi tó bá gbóná jù àbí tó bá tutù jù lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí àwọn nǹkan tó jọmọ́ bí akẹ́fọn máa jẹyàn lọ́jọ́ tòní. Èyí lè fẹ́ yé ti dá ibà sí yín lára kẹ́kẹ́ ìsara púpọ̀. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.